sà. Àtúgbò àwọ̀ ọ̀rẹ́ gbogbo mọ̀lẹ́ à ń sọ pé Iyabo ẹ ti wà ní Take it easy. Sorry, oh. Vale. Kosoko mi o. Ẹjọ́ mo mi ẹ fún wa ní ẹ̀yin ọmọlókun. Ẹ fún wa ní okùn tàbí ẹ fún wa lówó òkú àdúgbò àgbẹ̀dì kan máa fi ń ṣe o. ká fún yín lówó òkú. Èmi á fún yín. Ẹ má blé mara yín, ẹ kàn máa yọ̀ fẹ́ ṣe. Rọra o. Gently. Ẹ má fi fún mọ́gìrì ẹ̀ jù. Orílẹ̀ ayá olùgbàlà rẹ̀ afẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù. Títí ó jí ayé yóò fò lọ, títí òun yóò fi kó etí wọlé, títí òkùnkùn yóò fi ré kọjá. Súnrẹ́, 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 súnrẹ́ olùfẹ́ fún gbàdí ẹni. Láìpẹ́ títí àwọn ẹni tirẹ̀ yóò máa gbé pọ̀ ní ìrẹ́pọ̀ mímọ́. Súnrẹ́, 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 títí a ó fi pàdé ní tẹ̀rẹ̀, tá ò sì wọ̀ wá ní agbádá funfun, títí a ò mọ̀ gẹ́gẹ́ bá ti wà. Súnrẹ́, súnrẹ́, súnrẹ́. Àwa ọkùnrin ẹ jẹ́ ká ṣí fìlà wa. Ènìyàn tí a bí nínú obìnrin ọjọ́ kúkúrú sá ni onígbé ní ayé, ó sì kún fún òṣè ó ń dàgbàsókè. A sì ké lulẹ̀ bí ìtànná ewéko, ó ré kọjá lọ bí òjìji láyé kò sì dúró níbì kan. Ní àárín ìyàwó ń bẹ nínú ikú, lọ́dọ̀ ta ni àwa ọ̀hún máa wá ìrànwọ́ bí kò ṣe lọ́dọ̀ rẹ Olúwa. Ẹni tó sì torí ẹ̀ṣẹ̀ wa jàre láti bínú. Ṣùgbọ́n Olúwa Ọlọ́run mímọ́ jùlọ, Olúwa lágbára jùlọ, olùgbàlà mímọ́ àti aláàánú jùlọ. Má fi wá sínú ìrora kí ìrora ikú tí kò ní pẹ̀kun. Olúwa, ìwọ mọ ohun kọ̀ọ̀kan wa. Má ṣe di etí àánú rẹ sí àdúrà wa. Ṣùgbọ́n Olúwa mímọ́ jùlọ, Ọlọ́run alágbára jùlọ, olùgbàlà mímọ́ àti aláàánú jùlọ. Dá wa sí ẹni tí ó yẹ jùlọ ní onídàájọ́ ayérayé ní òpin wákàtí wa, nítorí ìrora kí ìrora ikú má ṣe jẹ́ kí a ṣubú kúrò lọ́dọ̀ rẹ.
gbogbo ohun tí Ọlọ́run fi ti fún mi yóò padà sọ́dọ̀ mi. ẹnikẹ́ni tí ó bá tọ̀ mí wá èmi kì yóò tàánù bí ó ti wù kí ó rí. ẹni tí ó jí Jésù dìde kúrò nínú òkú yóò fi ìyè fún ara kíkó wa. nípa ẹ̀mí tí ń ṣiṣẹ́ nínú wa. nítorí ìdí èyí ni inú mi ṣe dùn tí ògo mi sì ń yọ̀. ara mi pẹ̀lú yóò sinmi ní ìrètí. wọ́n fi páànù ìyè hàn mí, níwájú rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ wà. àti ní ọwọ́ ọ̀tún rẹ ni dídùn inú mi wà títí láé. Please get a shovel. Bricklayer. Shovel is needed. You are the first one. Okay. I'll wait for me. Ní ìgbàgbọ́ àti ìrètí àjíǹde sí ìyè àìnípẹ̀kun nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. A wá fi ọkàn màmá wa Kudirat Deborah Odùkànmí Elúyẹmí lé Ọlọ́run Olódùmarè lọ́wọ́. A sì fi ara rẹ̀ fún ilẹ̀, erùpẹ̀ fún erùpẹ̀. Eérú fún eérú. Eérú fún eérú àti ekuru fún ekuru. Thank you. Ní ìdánilójú àti ní àìṣiyèméjì ìrètí àjíǹde sí ìyè tí kò ní pẹ̀kun nípa Olúwa wa Jésù Kristi, ẹni tí yóò pa ara òṣìwádà kí ó lè rí bí ara òun tìkára rẹ̀ tí ó ní ògo, gẹ́gẹ́ bí iṣẹ́ agbára nípa èyí tí òun lè fi tẹrí ohun gbogbo ba fún ara rẹ̀. Kí Olúwa kí ó pẹ̀lú yín. kí ó sì pẹ̀lú ẹ̀mí rẹ. Àdúrà Olúwa. bàbá wa tí ń bẹ ní ọ̀run, kí a bọ̀ forúkọ rẹ, kí ìjọba rẹ dé, ìfẹ́ tìrẹ ni kí a ṣe láyé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Fún wa ní oúnjẹ òòjọ́ wa lónìí, dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tí ó ṣẹ̀ wá, má fà wá sínú ìdẹwò, ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì, nítorí ìjọba, agbára àti ògo ní tirẹ̀ ní ìsinsìnyí àti títí láéláé. Olúwa fún màmá Kudirat Deborah Odùkànmí Elúyẹmí ní ìsinmi àìnípẹ̀kun. jẹ́ kí ojú rere rẹ kí ó mọ́lẹ̀ sí lára títí láé. Jẹ́ kí ẹ̀mí rẹ̀ àti ti gbogbo ènìyàn tí ó ti kó nínú Kristi Jésù kí ó wà ní ìsinmi pípé gbogbo wa nísinsìnyí. nísinsìnyí ni ó tó jọ̀wọ́ ọmọ ọ̀dọ̀ rẹ lọ ní àlàáfíà. Olúwa, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ, nítorí tí ojú mi ti rí ìgbàlà rẹ náà tí ìwọ ti pèsè sílẹ̀ níwájú ènìyàn gbogbo, láti jẹ́ ìmọ́lẹ̀ tí ó mọ́lẹ̀ sí àwọn kèfèrí àti ògo Ísírẹ́lì àwọn ènìyàn rẹ. Ògo ni fún Baba àti fún Ọmọ àti fún Ẹ̀mí Mímọ́, bí ó ti wà láti kọ́ṣe, ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo. Madam Kudirat Deborah Odùkànmí, arábìnrin wa nínú Kristi, máa lọ nínú ìrìn àjò rẹ ní orúkọ Ọlọ́run Baba tí ó dá ọ, ní orúkọ Kristi tí ó jìyà nítorí rẹ, ní orúkọ Ẹ̀mí Mímọ́ tí ó sọ ọ́ di mímọ́. Kí ibùgbé rẹ jẹ́ paradísì mímọ́ àwọn ènìyàn Ọlọ́run. Ọlọ́run àlàáfíà tí ó mú Jésù Kristi ti inú òkú jáde wá, olùṣọ́ àgùntàn ńlá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé, kí ó kún ọ pẹ̀lú ohun rere gbogbo láti máa ṣe ìfẹ́ rẹ̀, kí ó sì mú ọ ṣe ohun gbogbo tí ó tọ́ ní ojú rẹ̀. Tí kí ìbùkún Ọlọ́run Olódùmarè, ti Baba, ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́ kí ó wà pẹ̀lú yín, kí ó máa bá yín gbé nígbà gbogbo. Àmín. Màmá Kudirat Deborah Elúyẹmí, tí gbogbo ènìyàn mọ̀ sí Iyabo Oko, a sọ pé ó dìbò ṣe, ó dàárọ̀ títí ọjọ́ àjíǹde. Iyabo Oko, rest in peace. Yeah, who's next to you? Okay. Ta ló ní airboard yẹn? Airboard ti jábọ́ dé tí ẹnìkan. Ó jábọ́ ní ọ̀rọ̀ ìpàdé tí ń bá kọfẹ́ sọ́ńtò. Yeah, next.
Who is next? It's okay. It's okay. Jẹ́ kó sinmi, má fẹ́ kó sí. Lámìdé dá wa lóhùn. Okay, whoever that wants to do. Gbogbo àwọn tó bá fẹ́ ṣe, please do your own, the in-laws, the children. Ẹ jẹ́ kí bíbí pàṣẹ yìí. Lágbára Ọlọ́run kó wá dúró tì wọ́n bó ṣe dúró tán nígbà ayé rẹ̀ tí oṣù kúkú. Bàbá iṣẹ́ máa ṣe kíṣẹ́ àwọn ọmọ adó tì yẹn ẹsẹ̀ máa ṣe. Another not to waste time, whoever that wants to do, oya. Kẹ́ni gbogbo wa máa ṣe papọ̀ báyẹn. Oya. Everybody for Pay your last respect. Everybody for Oya, do it. Who is staying here? Because this thing must be filled first with this rebels. One more of a coffee here. And endeavor man, you see, big bottle. Okay, no problem. I will stay. Not shake bottle. I will stay. Cement here. I will stay. Okay, I will stay. Sorry, on behalf of the Dean of the Cathedral, sorry, it's an omission and a great one. We want to recognize the presence of His Imperial Majesty, the Oni of Ife. Thank you. Thank you. We are very sorry. We are very sorry for that omission. Adé apẹ́ lórí o, bàtà apẹ́ lẹ́sẹ̀, ìlú Ilé-Ifẹ̀ kò ní dàrú o. Ìfẹ́ àtúbọ̀ máa gbòòrò sí lákòókò tí wọ́n. God bless you. Amen. All the tampons, thank you very much. Baba Lanko Moba Dubai, you are welcome. We can see you there. And every other person. Atori. Sorry, Jari. Ọmọ ẹ̀ṣẹ́ ọ̀dọ́ ní kò fẹ́ ojúmọ̀. Ọmọ aláàbí, ọmọ alátẹ̀rẹ́. Yèsí lórí ìlú máa dé ìlú nǹkan. Gàbí òsì ọba wúlò tún sí lọ́kọ̀. Òwúrà lọ́kọ̀. Òwúrẹ̀wúrẹ̀ ọ̀dọ́kùnrin kú. Gàbí èsì. Sẹ̀gẹ̀rẹ̀ lọ bá ń jó, ọba wúre dìde dédé sẹ̀gẹ̀rẹ̀ kábíyèsí sẹ̀gẹ̀rẹ̀ lọ bá ń jó. Kábíyèsí àgbàjá ńlá ló yẹ lọ́fà bàbá alábò jáwé orí ẹ̀ Agbada ńlá lè rábà bàbá bá wúlò jáyé orí ẹ̀ kábíyèsí ọba wa. Kábíyèsí ọba wa. Ọ̀kan ló ti bá fi fún onímùsà ti bá fi fún ọkọ̀ ojú ìgbòho. Kábíyèsí ọba wa. Kábíyèsí tímọ́tímọ́ ọba Adéyẹ yòókù olùsí. Ọ̀dájáde sẹ́kọ̀m ọ̀dẹ́sẹ̀ mẹ́rìndínlógún.
ọmọdé bóyè dépò òsú ẹ̀gẹ̀dẹ̀ jáde. Ẹni tí kò dé kọ̀rẹ́tà tó ti lẹ́nu ìṣẹ̀yìn pa ọmọ púpọ̀ kan lórí òrùlé. Lẹ́yìn ajé okùn ọ̀ní ìrìnsà bàbá tadé ní káwó. Ọ̀kan ló ti bá mi fún ọ̀ní ìrìnsà tí bá mi ní ẹ̀ kò tí ì jù. Kílíà kábíyèsí ìrọ̀lá. Kábíyèsí ó ti gògè rẹ̀ bá wúro wíwà lóore ẹgbẹ́. Gbogbo lábẹ́sì olúwa lóde ẹ̀. Ayọ̀dèjì ṣé ọlá olúwa òòlù jìyà. Lọ́lá olúwa ayọ̀ òòlù náà sí. Ayọ̀dèjì sáni wọ́n máa tó tuntun dání gan. Ọ̀rọ̀ wọ́jọ́ tó ní lóní tó bá mọ́ yá gbogbo lóní tó ní àwọn tí bá bá kan mẹ́jọ tó. Ayọ̀dèjì sáni wọ́n máa pè ní òtún tẹ́ni gbọ́mọ́. Ayọ̀ bàbá òsìdì ló ń bá bàrà wọn òwe òsìdì ló. Òsìdì ló ń dá bàrà wọn òwe kẹ́mi. Tóbi ewúrẹ́ mi lórí tóbi, ọjọ́ sani bí kọ́lá lórí tóbi kò kí n dára. Àbúrò dọ́kítà yóò fi dúró yíwọ̀ ní tóbi. Bàbá pé ṣé mi ni wọ́n ń dá bàrà wọn tóbi dáná omi ní. Ọjọ́ sani bí bọ̀ tóbi kì ní yẹn dà. Bíbọ̀ ẹ̀jọ̀ ní ìwé tuntun tí wọ́n bá mọ lọ́dọ̀ ọ̀dọ́ yìí. Àbíkọ́lá Bíkọ́lá sani lè máa bọ̀ Bíkọ́lá lúdúkú olóògbé. Àbíkọ́lá sọ́lá lọ́yọ̀ mi bí bẹ́lá máa fọ́nú bẹ́lá tẹ̀tẹ̀ mọ́lẹ̀. Tẹ̀tẹ̀ mọ́lẹ̀. Tẹ̀tẹ̀ mọ́lẹ̀. Bíkọ́lá máa lórí oyè tẹ̀tẹ̀ mọ́lẹ̀. Ọjọ́ ilé ní sọ́ọ̀ ní ṣèṣì. Àwọn méjì tó tó dáná. Ọjọ́ sọ́lá mi ìbọ́lá. Tóbi sórí ọmọ tó. Ọjọ́ ìmọ̀lẹ̀. Ìmọ̀lẹ̀ lọ́jọ́ tó mọ̀lẹ̀. Àwọn méjì ní ètí ìlú àsìkò sọ. Ìmọ̀lẹ̀ lọ́jọ́ tó mọ̀lẹ̀. Ọmọ mi yóò ti yẹ. Àwọn méjì ó ti sí bàbá rẹ̀ o. Ọmọ Iyabo tóbi gbogbo tóbi ó ṣe pàṣẹ àbí á ló fi wọn láwòrán tóbi sí wọn ní tóbi ọmọ nìyí ó sì yẹ àyà àkọjọ bí àyà bá tóbi lọ́wọ́ bóyá ló ti wọn láwòrán tóbi sí wọn ní síbí. Ọmọ nìyí ó sì yẹ tóbi sani yóò máa bò tóbi sani aláyọ̀ mi. Pastor,
African cornerstone. African corner of the earth. Whatever to my king. Oh, to my account, I drank. Oh, you drank. Hey, you drank. I drank. No king in the land of this book. Simon, I'm going to get the king in the land of this book. Naturally, we go back. In a drop, engineer, do by your door. I'll be gone, we go and stop. The put on the leg, consider baby, Adenrele, Baba.